a kò fi òfin de jíjẹ Indomie kì í ṣe májèlé rárá. Ọ̀gá àgbà Nafdac ló sọ ọ́ látàrí ìròyìn kan tí ó dédé gba orí ayélujára kan pé ohun jíjẹ Indomie noodles kò dáa fára àti pé èròjà tó ń fa àìsàn jẹjẹrẹ tí a mọ̀ sí kánsà wà nínú ẹ̀. Ọ̀gá àgbà nílé iṣẹ́ tí ó ń rí sí ohun jíjẹ àti oògùn lílò lórílẹ̀‐èdè Nafdac yẹn Mojísọ́lá Adéyẹ ti ṣàlàyé pé irọ́ gbo ni ìròyìn náà ń ṣe o. Ó ní Nàìjíríà níbi ni wọ́n ti ń ṣe Indomie tí à ń jẹ nílẹ̀ yìí jáde kì í ṣe ilẹ̀ òkèèrè bí ìròyìn òfìgè náà ti wí o. Bẹ́ẹ̀ ni Indomie kì í fa jẹjẹrẹ, nítorí náà ó ní káwọn èèyàn máa ra Indomie tí wọ́n ṣe nílẹ̀ yìí kí wọ́n sì máa jẹ lọ bí ìṣe wọn, kì í ṣe májèlé rárá o. Àwọn kò sì fòfin de jíjẹ rẹ̀ níbikíbi. Àtẹ̀jáde kan tó ti ọ̀dọ̀ àjọ Nafdac wà ló fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà ló máa ń káyà sókè tí wọ́n bá ti gbọ́ nǹkan jíjẹ tó dàbí Indomie ń fa wàhálà sí àgọ́ ara, wọn yóò ti rò pé Indomie gangan ni o. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó dàbí Indomie ló wà tó ń ti àwọn iléeṣẹ́ míì wá tí wọ́n lórúkọ tiwọn lọ́tọ̀, síbẹ̀ àwọn èèyàn yóò máa rò pé Indomie gangan ni o. Wọn yóò sì ṣe bẹ́ẹ̀ máa sọ oúnjẹ náà lórúkọ tí kò jẹ́, wọn yóò máa bẹ̀rù láti rà á nínú ọjà. Wọ́n ní káwọn ọmọ Nàìjíríà lọ mọ̀ pé orílẹ̀-èdè yìí ni wọ́n ti ń ṣe Indomie ẹ̀yà tí wọ́n sọ pé ó ní èròjà ethylene oxide tó ń fa jẹjẹrẹ kò sí ní Nàìjíríà yìí rárá o. Bẹ́ẹ̀ ni kì í wọlé sí orílẹ̀-èdè yìí láti òkè òkun. Láti túbọ̀ tan ìmọ́lẹ̀ sí ìròyìn tó gba òde kan náà, àjọ yìí ṣàkàwé ohun tó ṣẹlẹ̀ ní Egypt lọ́dún 2022 nígbà tí ìròyìn kan jáde tó ń kìlọ̀ pé káwọn èèyàn má jẹ àwọn ẹ̀yà núdùsù kan nítorí wọ́n ní ohun tí ó lè ṣe ara níjàmbá nínú. Níṣe ni ìròyìn náà tàn kálẹ̀ dé àwọn orílẹ̀-èdè míì tó múlé ti Egypt o. Bẹ́ẹ̀ ni ó dohun tí àwọn èèyàn ń bẹ̀rù gidigidi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, àwọn ìròyìn tí ó lè kó náírà sókè bí ilẹ̀ Egypt ìgbà náà ló tún gba òde kan lórílẹ̀-èdè yìí. Ìyẹn ló sì fà á tí àjọ National Agency for Food and Drug Administration and Control Nafdac àti Standards Organization of Nigeria SON ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé oúnjẹ tí wọ́n ló ṣiṣẹ́ náà kò dé Nàìjíríà láti pàṣẹ àwọn onífàyàwọ́. Nígbẹ̀yìn kedere ni ó fojú hàn pé oúnjẹ náà kò dé oníbodè Nàìjíríà o, níbi tí yóò tilẹ̀ wọ ọjà tiwa rárá. Lọ́wọ́ iná ni wọ́n ti ṣe àwárí èròjà ethylene oxide tó ń fa kánsà nínú ẹ̀yà Indomie special chicken ní Taiwan àti Malaysia. Bó lẹ̀ pé ìbẹ̀rù bójú tó ti gbalẹ̀ kan ní Nàìjíríà, àwọn oníròyìn kan náà ti bẹ̀rẹ̀ sí gbé àkòrí ìròyìn tó lè mú ìpayín kékeré jáde, wọ́n sì ń jẹ́ kí àwọn èèyàn máa ro nǹkan míì lórí ohun jíjẹ Indomie. Iléeṣẹ́ Indofood ló ń ṣe Indomie ní Taiwan àti Malaysia, ṣùgbọ́n ó jẹ́ ohun ìjọnilójú pé iléeṣẹ́ Duffield Prima Food PLC tó ń ṣe Indomie ní Nàìjíríà ló ń forí kó ìwádìí tí ó le látàrí ohun tí kò kàn wọ́n tó ń ṣẹlẹ̀ lẹ́yìn odi. Àwọn àkòrí aláriwo tó ń ti ọ̀dọ̀ àwọn oníròyìn kan wá ló ń jẹ́ káwọn èèyàn máa rò pé bí wọ́n ṣe pàṣẹ pé kí àwọn noodles kan máa wọ Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni o. Ṣùgbọ́n òótọ́ tó wà níbẹ̀ ni pé ọdún gbọọrọ sẹ́yìn náà ti fi òté lé pé àwọn oúnjẹ bíi noodles kò gbọdọ̀ wọlé sí Nàìjíríà láti òkè òkun mọ́ káwọn iléeṣẹ́ ilẹ̀ yìí lè gòkè àgbà kí wọ́n sì lè máa tẹ̀síwájú dáadáa. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde ọ̀hún ṣe wí. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Indomie yìí, ọ̀gá àgbà Nafdac Mojísọ́lá Adéyẹ ṣàlàyé pé ọ̀kan lára àwọn oúnjẹ tíjọba fòfin dè pé wọn kò gbọdọ̀ wọ Nàìjíríà ni àwọn oúnjẹ bíi núdùsù yìí, ó sì ti wà bẹ́ẹ̀ tipẹ́. Èyí tí wọ́n tilẹ̀ ń sọ pé ó ní èròjà burúkú nínú ìpapà kò sí nínú ìwé àkọsílẹ̀ àjọ Nafdac. Bẹ́ẹ̀ gan ni ó ṣe wí o, wọn kì í sì ṣe ní Nàìjíríà yìí rárá. Ọ̀gá àgbà Nafdac tún sọ pé a ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ohun jíjẹ Indomie àti nǹkan amóúnjẹdùn tí wọ́n fi ń ṣe seasoning. Bẹ́ẹ̀ la sì ń wádìí láti mọ̀ bóyá ayédèrú núdù yìí gba ọ̀nà àwọn onífàyàwọ́ wọlé sí orílẹ̀-èdè yìí. Tó bá sì wọlé síbí, àwọn ikọ̀ tí ó ní sí ìfimúfilẹ̀ yóò ṣàwárí rẹ̀ jáde. A tún fẹ́ rí i dájú pé a ṣe àyẹ̀wò àwọn èròjà tí wọ́n ń lò fún Indomie àti àwọn oúnjẹ bíi rẹ̀ yòókù. Àjọ Nafdac kò fi òfin de Indomie o. Bẹ́ẹ̀ ni ọ̀gá àgbà náà ṣe tẹnumọ́ dáadáa. Bákan náà ni alábòójútó tó rí sí ìkéde nílé iṣẹ́ Duffield Prima Foods PLC Tọ́pẹ́ Aṣíwájú kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn pẹ̀lú àlàyé pé a fẹ́ fi dá gbogbo àwọn oníbàárà wa pàtàkì ní Nàìjíríà lójú pé gbogbo Indomie tí wọ́n rà nílẹ̀ yìí kò ti òkè òkun wá o. Orílẹ̀-èdè Nàìjíríà níbi ni wọ́n ti ń ṣe lábẹ́ ìlànà tí ó tẹ̀lé òfin ìpèsè ohun jíjẹ lágbàáyé, ìlànà ISO tí wọ́n fòǹtẹ̀lù ni a sì ń lò pẹ̀lú. Kò sí Indomie tí ẹ rà tí a kò fi ìlànà Nafdac gbé jáde o. Gbogbo òfin wọn là ń tẹ̀lé. Bẹ́ẹ̀ là ń tẹ̀lé òfin Standards Organization of Nigeria SON. Àwọn èròjà tí ó dára jùlọ ni à ń lò. Àwọn oníṣòwò tó ṣe é fọkàntán náà ni à ń ra èlò lọ́dọ̀ wọn. Àwọn ibi tí a sì ti ń ṣiṣẹ́ rèé, gbogbo ìgbà ni wọ́n wá yẹ̀ wò láti rí pé bó ṣe yẹ kó gbogbo rí ló ń rí nígbà gbogbo. A kì í fi ojúṣe wa sílẹ̀ láì ṣe nílé iṣẹ́ wa. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó